Àmín. Láíláí tí ayé ò fi parẹ́. Orúkọ ìkànnì Yorùbá Dùn online TV kò lè tán nínú ìtàn ìgbésí ayé Ìyálóde láíláí. Ibi tí Ìyálóde gan rò pé àwọn ò lè dé láàrin ọdún bíi 12, Ọlọ́run fi oore ọ̀fẹ́ ó fi gbé Ìyálóde débẹ̀ nípa ìkànnì Yorùbá Dùn online TV. How much? Silver ولا diamond? Silver. Silver 215 ريال. 50. 215 ريال. Give me $1. Give me change 125 ريال. Silver. Silver نعم. Gold. Gold 400 ريال. Tẹ́ ẹ bá wò ó, ìrìn àjò ẹ̀dá láyé sábàbí ni. Mo ti lọ sọ́dọ̀ Ìyálóde, mo wá Ìyálóde lọ sí ọ̀dọ̀ wọn kí n tó bá wọn. Ó tó bí ẹ̀mẹrin sẹ́ẹ̀ márùn-ún. Torí gbogbo ìgbà tí mò ń sọ yìí, abúlé ni Ìyálóde ń gbé. Lọ́jọ́ tí mo délé wọn, alákọ̀ọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹta, ẹlẹ́ẹ̀kẹrin, mo wá pe nọ́mbà Ìyálóde torí nọ́mbà wọn ò kí n lọ rárá. Níjọ́ tí mo wá pè wọ́n, wá láwọn wà ní oko wájú, let me call it oko wájú. Now, mo ṣàtò pé nọ́mbà wọn ò kí n reachable, ìmí kò jẹ́ switch off. Kí ló dẹ̀ fà á? Abúlé ni Ìyálóde ń gbé ní gbogbo ìgbà náà. Kódà nígbà tí mo ṣe first interview fún Ìyálóde, second interview tí màá ṣe fún wọn ní Copec ní Àkànrán ni mo lọ sí second interview fún wọn ní January, sorry, ẹnu mi àgò ni mo lọ ṣe fún wọn. Now, àwọn gan ò mọ̀ wípé Ọlọ́run máa gbé àánú rẹ̀ dìde báyìí. Now, nígbà tí mo ṣe second interview yẹn fún wọn, a ṣe àwọn interview kan nínú kẹ̀kẹ́ márúwá nígbà yẹn. Ṣùgbọ́n nígbà tó wá di interview ẹlẹ́ẹ̀kẹta, wọ́n wá pè Ìyálóde. Ìyálóde wọ́n ní yes, ẹ lọ Mẹ́kà. Because ó jẹ́ first project. Iṣẹ́ Ìyálóde yìí ó jẹ́ first project nínú ìtàn ìgbésí ayé mi tí màá kọ́kọ́ rán èèyàn láti ìkànnì mi lọ sí Holy Land. Torí mo sọ fún Ìyálóde ní gbogbo ìgbà yẹn pé màmá, option 3 ni kẹ́ ẹ mú. Ṣé ẹ máa tún ilé yín ṣe àbẹ́ ẹ máa lọ sí Mẹ́kà or Jerusalem, or ẹlẹ́ẹ̀kẹta ṣé ẹ máa lọ sí Cuba? Torí pé mo mọ̀ pé Cuba níbẹ̀ ni àwọn nǹkan ifá oríṣiríṣi ó wà. Ṣé máa lọ sí Brazil? Ìyálóde ní tóun bá fi lè ráàyè dé Mẹ́kà. Wọ́n ní táwọn bá fi lè ráàyè dé Mẹ́kà yìí. Well, along the line, mo kò sí. Ibi tí mo ti ẹ̀ fojú sí ngbà yẹn gan, but ọ̀nà tó gbábẹ̀ lọ. Èrò ọkàn mi gbogbo ngbà yẹn ni pé bóyá pé àti ẹ̀ máa tún fi ipasẹ̀ Labib Lágbàjì, pé kí Labib Lágbàjì bá wa wá àwọn èèyàn tó jẹ́ eminent and prominent people nínú ẹ̀sìn Mùsùlùmí tí wọ́n nífàn dáadáa, tí wọ́n sì lé èékánná, tí wọ́n lè bá wa mú Ìyálóde, tán lè bá wa ràn lọ́wọ́, tán bá wa mú lọ sí Mẹ́kà Mẹ́dínà. But ní gbogbo ìgbà yẹn, mo gbìyànjú láti rí Labib Lágbàjì. Tí n bá pè wọ́n, nọ́mbà wọn wà available mọ́. Well, along the line, because ọ̀rọ̀ tí Ìyálóde jẹ́ first project nínú ìtàn ìgbésí ayé tèmi náà. Ọlọ́run wọ́n lánàá mọ́ṣáláṣí Ànábì. Ọlọ́run ṣàánú mi, ràn mí lọ́wọ́, gbáàánú dìde sí mi. Gbogbo bíi tí ìròkun òre sí gbòòrè dìde sí mi. Gbẹ́ndìdì ogun sí mi jó forí ara ẹ̀ gbé. Ìwọ náà wọ́n bá mi. Allahu Akbar. Títóbi rẹ̀ Ọlọ́run. Allahu Akbar.
ṣàánú mi. Ẹlẹ́dàá mi ṣàánú mi. Ọmọ wa ní mọ́ṣáláṣí ànábì. Ìwọ náà lẹ́yìn ló dáa. Ìyá ló wá mi rí. But àwọn tó bá booking ló lè gbà wọlé. Obìnrin fún nàdó náà ní ọmọ bóbìnrin gan. Àwọn tó bá lo booking ló lè gbà wọlé. Irú eléyìí tí ẹ lè wọlé just booking ló máa ń wọ̀. Torí èmi gan tí èèyàn ti pàṣẹ channel mi lọ sí Mecca, èmi gan fúnra lára mi kò tí ì wọ aeroplane rí. Abẹ́ẹ̀rí, èmi gan fúnra lára mi ò tí ì wọ aeroplane rí láyé. Mo kàn máa ń sin àwọn èèyàn lọ sí airport ni. Èmi gan fúnra lára mi kò tí ì wọ aeroplane rí láyé. Ọlọ́run dẹ̀ wá lò mí láti lè sọ pé kí ìkan nínú àwọn èèyàn tí mo mọ́ gbé wá sórí ètò kó mọ lọ sí Mecca Medina. Níbẹ̀ gan lèmi gan ti wá rí wípé Ọlọ́run ọba lè wí lè ṣe ni. Níkànnì Yorùbádùn Online TV yìí a ti ṣe àwọn nǹkan kan o tó jẹ́ wípé kì í kàn ṣe ọ̀rọ̀ travelling. Ok, ẹ jẹ́ kí n put ẹ̀ báyìí. Àwọn èèyàn tí mo mọ́ gbé wá sórí ètò mi, pàápàá jùlọ àwọn babaláwo, àwọn oníṣègùn, ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè gbàgbé mi láíláí nínú ìtàgbésí ayé wọn. Torí ìgbà tí mo mọ ẹlòmíì gan, take for example, there is one man kan, babaláwo nígbà tí mo mọ̀, mi rò pé ó lè ní 15,000 lákàntì. Ṣùgbọ́n kíní kan lèmi máa ń ṣe, mo máa ń jẹ́ kó yé wọn wípé níjọ́ tí n bá fi lè gbọ́ kọ́mẹ̀ǹtì kan nípa yín, níjọ́ yẹn ni màá block yín dànù. Sẹ́límọ́tò Àníkẹ́ jó finú sọ yín kó fẹ̀yìn gbọ́mọ pọ́n o. Jó yáre jó yọmọ olókìkí o. Lédùmarè jẹ́ Sẹ́límọ́ jọmọ tí ó yanjú ìwọ Ọlọ́run ọba mi. Sórí Sẹ́límọ́ lórí àpèsè o. Ìwọ Ọlọ́run ọba mi. Wọlá mọ́sálásí Mọ̀dínà yìí ìwọ Ọlọ́run jẹ́ Sẹ́límọ́ níláárí jógore òbúyọmọ jòsí. Tí mi ò dẹ̀ ní wá gbé yín mọ́. Kíní kan dẹ̀ ni channel wa ní, especially Yorùbádùn Online TV, ẹ rí pé mo gbé lórí ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ni. Torí mo fẹ́ràn ìṣẹ̀ṣe pọ̀. Because ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe tá máa ń gbé wá, èmi ni mo gbé bàbá Mọdáyékẹ́ wá, èmi ni mo gbé Ogunláyé Ọ̀tá Ọ̀la mẹ́wàá, èmi ni mo gbé Àràbà of Mọdákẹ́kẹ́ wá, èmi ni mo gbé kí lórúkọ rẹ̀ wá, bàbá lówó lẹ́gbẹ̀ẹ́, èmi mo gbé bàbá lówó lẹ́gbẹ̀ẹ́ wá, èmi ni mo gbé bàbá Fátọ́lá, èmi ni mo gbé Alhaji Bashiru Akínpẹ̀lú, èmi mo gbé wọn wá, èmi ni mo gbé Kébé wá, èmi mo gbé Tájà gbé lọ wá, ẹnìkan wà tá ń pè ní Tájà gbé lọ, èmi ni mo gbé kí lórúkọ wọn wá, máà tí ó ń bẹ ní kinní tó pe rẹ̀ ní ọ̀rẹ́ olóyè Sunday Igboho yìí, èmi mo gbé wá, èmi ni mo gbé Yàjímáré wá ní Kogi State, èmi ni first person tó kọ́kọ́ gbé ìyá àgàn. Àwọn míì lè lọ́mọ gbé ìyá àgàn o, èmi ni first person èèyàn tó kọ́kọ́ gbé ìyá àgàn. Èmi ni mo gbé kí lórúkọ rẹ̀, máà tí àlùjẹ̀nù máa ń sọ̀rọ̀ nílé rẹ̀ yìí, nínú tí àlùjẹ̀nù máa ń sọ̀rọ̀ nínú ilẹ̀, máà yìí tó wà nípẹ̀tù Ìjẹ̀ṣà yìí, tí àlùjẹ̀nù máa ń sọ̀rọ̀ nínú ilé rẹ̀ yìí, kí lórúkọ rẹ̀ náà, màá rántí bàbá yìí, gbogbo ejò wọ́n bẹ nípẹ̀tù Ìjẹ̀ṣà, èmi ni mo gbé wọn wá, èmi ni mo gbé mélòó mo tiẹ̀ fẹ́ sọ, ṣùgbọ́n mo dúpẹ́ fọ́lọ́run tí Ìyálóde yìí tó fi ṣe àrà ọ̀tọ̀ láti fi pọ́n ìkànnì Yorùbádùn Online TV láti fi pọ́n lé. Ẹ̀yin náà wo ibi tí Ìyálóde wà báyìí, ẹ̀yin náà wo ibi tó ń gbọ́ ọmọ wípé Ọlọ́run lè tó mọ́ ní in the next 15-16 years, bẹ́ẹ̀ lọ́lọ́run tó mọ́. Ẹ̀yin náà wo ibi tí Ìyálóde wà. Now ìgbà tí mo wá sọ fún Ìyálóde, à ń bá lọ because gbogbo owó tí Ìyálóde fi travel
gbogbo ẹ̀ pátápátá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn fans mi ló fún wọn lówó. Ìsáyì lásán tó ní o lọ́sàn ẹ̀ ṣe gbogbo sí èèyàn. Gbogbo ẹ̀ pátápátá láti ọ̀dọ̀ àwọn fans mi ni níkànnì Yorùbádùn online TV. Torí ìdí èyí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan náà tó wá ń ba ọ̀rọ̀ yìí jẹ́ nígbà tí àwọn nǹkan kan kéékèèké kan ṣẹlẹ̀ láàrin mi àti Iyalode. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan náà tó wá ń ba ọ̀rọ̀ yẹn jẹ́. Àwọn tó jẹ́ wípé wọn gbọ́ tọ̀tún tí wọn gbọ́ tòsì, àwọn yẹn kún ara àwọn èèyàn tó ń ba nǹkan yẹn jẹ́ lákọ̀ọ́kọ́. Torí kí n tó lè dédé react ní tèmi, tí ó bá gbọ́yìn kí lọ̀rọ̀ mi, inú mi ò lè bàjẹ́ láéláé. Kí n tó lè dédé react nǹkan kan, á ti jẹ́ pé kinní yẹn ó ti débi tó yẹ kó dé lára mi ní ó fà kí n react. Now ní ìkànnì Yorùbádùn online TV ọ̀pọ̀lọpọ̀ kan dédé máa ń wò wá ni wọn mọ̀ pé a ní gbèdéke nǹkan tá a gbé iṣẹ́ wa lé. Pàápàá jùlọ mo ní gbèdéke ibi tí mo gbé iṣẹ́ mi lé o. Àkọ́kọ́ gbèdéke ni wípé iṣẹ́ rí ètò mi yìí ọ̀pọ̀lọpọ̀ gan wọn understand ètò mi dáadáa o. Mo gbé lẹ̀ fún ìgbéga àbí láti lè ṣàfihàn wípé ìṣẹ̀ṣe ń bẹ nílẹ̀ káàárọ̀ oòjíire. Àkọ́kọ́ nìyẹn torí mo fẹ́ràn culture. Ẹlẹ́ẹ̀kejì ni wípé mo gbé kalẹ̀ kí àwọn ọmọ Yorùbá tí ń bẹ ní òkèèrè àtàwọn tó ń bẹ ní diaspora, àwọn tó ń bẹ ní gbogbo òkè ọya gbogbo ẹ̀, kán má gbàgbé ìṣẹ̀ṣe ilé bàbá wọn. Ìṣẹ̀ṣe ilé ẹlòmíì Egúngún ni, Ògún, Orò, Ọbàtálá, ọba táàsà, ọba takuntakun lóde èrèjé. Nǹkan tá ẹlòmíì ń ṣe nínú ìran rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n kí ọ̀pọ̀lọpọ̀ má bàa gbàgbé nǹkan tá ń ṣe nínú ìran wọn, torí ẹ̀ ló jẹ́ kí n gbé ètò yẹn wá. So ìgbà tí mo dẹ̀ gbé ètò yẹn wá, tẹ́ bá wò dáadáa, níbẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ti ń pe babaláwo, a ní ẹ̀fà náà babaláwo yìí. Ṣùgbọ́n nǹkan tọ́pọ̀lọpọ̀ ọmọ rèé, tí n bá gbé babaláwo kan wá sórí ètò yìí, ó pọn dandan wípé kẹ́ ẹ pè é. Torí reason ni wípé babaláwo mo gbé àwọn oníṣẹ̀ṣe kan wá, wọn àti ẹ̀fẹ́ kéèyàn pe àwọn rárá. Wọ́n kàn fẹ́ jẹ́ kí àwọn kan ṣàfihàn wípé ìṣẹ̀ṣe ń bẹ ni. Because tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì tí máa gbẹ̀yìn wá sórí social media, tẹ́lòmíì bá ń pè wọ́n, tí bá ń ṣe gbogbo ẹ̀, àwọn nǹkan kan wà tó jẹ́ wípé tí n bá fún yín nọ́mbà gbà mí ẹ̀yin èèyàn, torí ẹ̀ ló jẹ́ kí n mọ sọ wípé ẹ mọ̀ Ọ̀yọ́ ọ̀ṣọ́jọ́ ṣọlọ. Tẹ́ bá fi lè mọ Ọ̀yọ́ ọ̀ṣọ́jọ́ ṣọlọ, á pa yín lára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí mò ń gbé wá sórí social media mi, àwọn kan tí ẹ pè mí, wọ́n ní kí n máa ṣe thorough investigation dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ understand iṣẹ́ yìí. Kò sí ibi tí mo lè lọ máa ti ṣe investigation kí n tó débẹ̀. Ṣùgbọ́n tó bá ti di ọ̀rọ̀ owó, ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe yẹn wọ́n mọ bara wọn jẹ́. Bẹ́ẹ̀ lómi gan ti ẹ̀ mọ oògùn tó lè wo yẹn sàn. Tó bá ti rí pé àwọn aráàlú èbó ni, owó ni. So mo á fẹ́ bá dé lórí ètò mi ń sìn báyìí, mo á fẹ́ bá débì kan. Mi ò rò pé màá mọ yọ̀ǹda nọ́mbà mi lẹ̀, mi ò rò pé màá mọ yọ̀ǹda nọ́mbà kankan lẹ̀ fáwọn èèyàn mọ́. Torí reason rèé o. Yorùbá máa sọ pé ẹni tó gbé epo lájà àtẹni tó gba epo tán gbé lájà tó gbà sílẹ̀, Yorùbá máa ń pè wọn méjèèjì pé àtẹni tó gbé epo lájà o àtẹni tó gbà lẹ̀ olè làwọn méjèèjì. Ìgbàgbọ́ Yorùbá nìyẹn. Now ṣe rí, mi ì fẹ́ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kán mọ ní access, mi ì fẹ́ jẹ́ kán mọ ní access sí nọ́mbà ẹni babaláwo tí bá ń gbé wá sórí ètò mọ́. Èmi náà dẹ̀ fẹ́ kí àwọn babaláwo yẹn mọ ní access sí nọ́mbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mò ń gbé wá, tí ó jẹ́ fans mi nílùú òyìnbó àti ní Nàìjíríà. Ọgbọ́n tí màá dẹ̀ fi ṣe, mo mọ̀ pé Ọlọ́run máa kọ́ mi.
because ọ̀rọ̀ ẹlòmíì gan gbà pé kọ́mọ lọ lé oníṣègùn kọ́mọ lọ lé adáǹṣe ntọ́rọ̀ ẹlòmíì gbà ó ní gbèsè ntọ́rọ̀ ẹlòmíì gbà wà láìtàláì kò ní ìdí pé ń lọ lé babaláwo tàbí ń lọ lé oníṣègùn tàbí ń lọ lé adáǹṣe kankan ntọ́rọ̀ ẹlòmíì gbà kò ju gbèsè lọ tó bá ti gbé gbèsè lásán ló nílò láti lè jẹ́ ká yẹ oyè padà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa èmi kan tiẹ̀ pè mí lọ́jọ́ kan mo wá béèrè pé ẹ̀yin náà fẹ́ lọ lé babaláwo ni kí ni éèjì yín olóbìnrin lòun ṣé ẹ ti márì ó lóun ò tí ì márì ó ní ṣùgbọ́n òun ti lọ́kọ àfẹ́sọ́nà kí wàá ní éèjì yín ó ní 24 ọmọ 24 years lé babaláwo obìnrin ó béèrè nọ́mbà yẹn mi ò fún wọn. Torí tó bá délẹ̀ ọrùn mi ni wọ́n á dá sí tó bá délẹ̀ ọrùn mi ni wọ́n á dá sí ó béèrè nọ́mbà yẹn tí mi ò fún nọ́mbà yẹn o má bínú jàre mi ò fún nọ́mbà yẹn gbà tó béèrè torí mo mọ̀ wípé tó bá dé ọ̀dọ̀ babaláwo wọ́n lè ṣe nǹkan míì fún débi wípé yóò divert ọkàn rẹ̀ kúrò ní nǹkan tó wá ṣe babaláwo mi dẹ̀ lè bá sùn ṣe rí ẹ̀yin èèyàn tó yẹ pé ẹ máa ń pè mí tẹ́ jẹ́ obìnrin ẹ máa sọ fún mi pé kí n júwe ilé bàbá kan fún yín ẹ júwe ilé bàbá ẹlẹ́yẹlé fún wa ẹ júwe kinní kan fún mi rò pé ẹ rí pé mi ò kì í júwe fẹ́ anybody tẹ́lómi bá ti pè mí tó bá lò ní ìdí nọ́mbà bàbá ẹlẹ́yẹlé màá ní kó lọ sórí program mi kó lọ tẹ̀ ń bẹ̀ because nǹkan tí mò ń sọ èmi nìkan ló yé o nǹkan tí mò ń sọ yìí ó yé mi gan pọ̀ débi wípé ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàápàá jùlọ ẹnìkan ti pè mí ní táìmù kan tó ní ìkan nínú àwọn babaláwo tí mo gbé wá wípé ó ní kó ń bọ́ra sí hóhò kó ń fẹ́ ṣe rúkìá àbí kí náà ń pè rúkìá ní muslim ó ló fẹ́ ṣe rúkìá fún ẹ̀yin náà worú ọ̀rọ̀ bẹ́ẹ̀ obìnrin yẹn ó wá pè mí gbà tó pè mí mo á sọ fún wípé ṣé ẹ̀yin nìkan lẹ dá lọ sílé babaláwo lónìí nìkan ni ó ní kódà òun tó sùn bẹ́ẹ̀ gan ó lóun lo 3-4 days ńbẹ̀ ó lóun kódà òun gan lòun tó ń bá bàbá dáná wọ́n á wò pé ẹ̀yin ò ṣe ó lóun jọ́ tí mo wá sọ́dọ̀ bàbá yẹn ó lóun rí mi ó lóun ọ̀kan mọ́ fẹ́ pè mí ni ó lóun fẹ́ jẹ́ kí bàbá mọ̀ pé òun wà ńbẹ̀ ni òun wá mo ní ṣé mi náà mo fẹ́ nọ́mbà ó lóun rí nọ́mbà lórí ètò mi ni ló ń ṣe lọ bí bàbá sùn bí bàbá ò bá sùn èmi ọmọ torí ẹ̀ ló jẹ́ kí n sọ wípé má dá nìkan lọ sẹ́niwèé má dá nìkan lọ sí ọ̀dọ̀ babaláwo kankan o torí ààbọ̀ ọ̀rọ̀ là á sọ fọmọlúàbí o Yorùbá ti sọ pé tó bá ti dénú rẹ̀ ó ní yóò dòdìdì torí ṣẹ́rùgò tiẹ̀ mọ́ bẹlòmíì gan ni ṣẹ́rù tiẹ̀ báyìí ni kẹ̀kẹ́ dédé gbéra kẹ́ mọ́ lọ lé babaláwo ṣẹ́rù ọ̀ báyìí ni because èmi tí mò ń lọ sílé babaláwo gan tí ìbá sọ pé mo jẹ́ ẹni tó jẹ́ wípé ó fẹ́ràn ìṣẹ̀ṣe àwọn babaláwo míì gan sọ pé òun halẹ̀ mọ́ mi o ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ ṣàlàyé rèé tó bá jẹ́ wípé ṣe rí máa lọ lé babaláwo ó pín sí ọ̀nà tó pọ̀ òun mo dẹ̀ máa ń ṣàlàyé fún yàn wípé kò pọn dandan kó jẹ́ ìkànnì Yorùbá Online TV ni wà á ti rí babaláwo ó lè wo ìkànnì míì wà náà tó wà lórí social media kódà ó lè lọ sí ìlú rẹ ládùúgbò rẹ nílùú rẹ kó wá babaláwo kò pọn dandan kó jẹ́ ìkànnì Yorùbá Online TV torí èmi ò gba nonsense lórí program mi
mi ìgbà nonsense lórí ètò mi. Ẹni tí mo bá wá gbé wá sórí ètò tí ọ̀pọ̀lọpọ̀ bá wá ń pe nọ́mbà rẹ̀ tẹ́ bá ń kówó fún wọn tẹ́ bá jẹ́ kí n mọ̀, Ọ̀yọ́ lẹ́wà o, ẹ ti wà ní Ọ̀yọ́ on your own lẹ́wà o, because ẹni tẹ́ jẹ́ kí n mọ̀ nǹkan kan tí ń lọ tí wàhálà bá wá bẹ́ sílẹ̀ tán ẹ wà mọ́ ẹnìkan mọ́ bá ń pe ìkànnì Yorùbá TV. Ọlọ́run ní jẹ́ ń dá inú láìláì, Ọlọ́run ní jẹ́ kí n dá inú ló jẹ́ kí n sọ pé ọgbọ́n ọlọ́gbọ́n lè mọ́ fi ṣe òdiwọ̀n ilé ayé èèyàn. Nǹkan tó bá wù kó máa là kọjá tó bá ti ní gbèdéke wípé ó yẹ kémi náà lè gbé ìgbésẹ̀ ṣe rí ìgbésẹ̀ ńgbà míì àmọ́ mú kẹ́dọ̀ tayọ. Mo ti láwọn fans mi tó yẹ pé èmi wà lórílẹ̀-èdè Amẹ́ríkà, èmi wà ní United Kingdom, mo ti ẹ̀ ní fans kan tó yẹ pé ó wà ní kí ló kọ ìlú iná Denmark bí táwọn òyìnbó pọ̀ sí Denmark, débi wípé ó pè mí ó ní kóun wà ní Nàìjíríà gan bẹ́tà ju pé kóun wà ní Denmark lọ, torí mo nígbàgbọ́ wípé ayé ń bẹ o, èèyàn sì wà, èèyàn àbìdí yànyàn ẹ bá ní kò sáyé bóyá ayé dẹni yẹn láàmú. Mo júbà yín o ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo idẹ, mo júbà yín o ẹjọ́ ọmọ ojú mi ṣe. Ayé ń bẹ, èèyàn wà, kódà ayé a máa sọ gbá a máa sọ dọ̀gùn o, a máa sọ ìkòkò lásán, ìkòkò onírin ó lè sọ dàmọ̀. Torí ẹ̀ ni mo fi sọ wípé ṣẹ́rí lórí ètò mi mo fọlọ́run bá bẹ̀ yín yẹn ni nǹkan tẹ́ ẹ̀ bá rí tẹ́ ẹ̀ bá tí mọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ẹ yé mọ text message tí ò ní túmọ̀ síbẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kan máa dédé forward message ni tẹ́ bá béèrè pé kí ni nǹkan tó forward message lé lórí ọ̀rọ̀ yẹn kò ní lè hack lé lórí. Mo dẹ̀ sọ lórí ètò mi ẹ farabalẹ̀ dáadáa ẹ bá ti ń bá mi bọ̀ tipẹ́tipẹ́ mo ní tó bá fẹ́ gba nọ́mbà babaláwo kankan lọ́wọ́ mi mo ní ọ̀fẹ́ ni o, ṣùgbọ́n tó bá jẹ́ wípé o nílò kí n bọ́ lọ síbẹ̀ èmi ò gbowó epo lọ́wọ́ rẹ o. Mo máa ń sọ gbogbo tó bá nídìí nọ́mbà màmá tàbí ó nídìí nọ́mbà àwọn tí mo bá gbé wá má jẹ́ kí n tẹ́ ẹ jẹ, ọ̀fẹ́ ni màá fún ọ. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé o fẹ́ jẹ́ kí n bá ẹ lọ sọ́dọ̀ wọn bóyá ẹ fẹ́ rán mi níṣẹ́ lọ sọ́dọ̀ anybody màá gbowó epo mi lọ́wọ́ yín o, torí mo ti ṣe àwọn nǹkan yẹn sẹ́yìn tó yẹ pé kò pè mí. Ìgbà kan tí ẹ máa ń wà tó yẹ pé láwọn àsìkò kan tẹ́lómi bá pè mí Kọ́lá Láwọdé bá wa lọ báyìí ẹlòmíì ò lè fún mi ní nǹkan kan, màá dẹ̀ fi sósùn máa fi kíra mi ní sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà tó wá máa padà bí mi léèrè pé Aláwọdé kí ni nǹkan tó ṣẹlẹ̀ àwọn náà tó lọ mọ sọ̀sọ́kùsọ lórí mẹ́sẹ̀gì pé Kọ́lá Láwọdé gbowó lọ́wọ́ wa, Kọ́lá Láwọdé ṣe kinní kan. Mo máa ń sọ lórí ètò mi ìwọ tó bá fẹ́ fún mi lówó ó fún mi ọ̀yọ̀ hó ni mi ì tọrọ owó lọ́wọ́ èèyàn. Ìwọ tí ọba wá rí wípé lórí prógráàmù tí mo gbé jáde tó jẹ́ prógráàmù babaláwo tàbí oníṣẹ̀ṣe kan ó wá láìkí ẹ o, yes kò sẹ́ni tó tọ́ bọ̀ lẹ́nu kó tó sọ ó lè lọ ọ̀dọ̀ wọn. Ọlọ́run wọ́n lánàá mọ́ṣáláṣí ànábì Ọlọ́run ṣàánú mi ràn mí lọ́wọ́ gbáàánú dìde sí mi gbogbo bíi tí ìrokun òre sí gbòòrè dìde sí mi gbẹ́ndìdì ogun sí mi jó forí ara ẹ̀ gbé ìwọ náà wọ́n bá mi. Allahu Akbar títóbi rẹ̀ Ọlọ́run Allahu Akbar. Sí ànábì ìwọ náà lẹ́yìn ló dáa ní àánú wa mi rí. But àwọn tó bá búkì ló lè gbà wọlé obìnrin fún nàdó náà mo mọ bóbìnrin gan àwọn tó bá lo búkì nìkan ló lè gbà wọlé irú eléyìí tí ẹ lè wọlé just booking lè máa ń wọ. Lọ sí ọ̀dọ̀ wọn tó bá fẹ́ lọ síbẹ̀ mo dẹ̀ máa ń ṣàlàyé fún yàn ṣe rí ọ̀rọ̀ Ìyálóde ẹ jẹ́ mo ṣe lè
ẹ jẹ́ pé mo ṣe lè put ọ̀rọ̀ Ìyálóde. Mo ṣá mọ̀ pé Ìyálóde kò lè gbàgbé mi nínú ìtàgbésí ayé ẹ̀ láyé. Kò lè gbàgbé mi nínú ìtàgbésí ayé rẹ̀. Tí wọ́n bá ń pariwo àlàájá báyìí, Ìyálóde náà ti wà lára àlàájá tó bá dé láti Mẹ́kà báyìí, tó bá ti dé láti Mẹ́kà òun náà ti wà lára àwọn àlàájá. Èmi tí mo sì gbé bá Ìyálóde wá sórí program, èmi gan fúnra mi n rò pé mo gun step aeroplane rí láyé. Mi rò pé mo lajú rí jókòó sínú aeroplane rí láyé. Ó ní bọ́lọ́run ṣe máa ń ṣe nǹkan ẹ̀. Tó bá tásìkò ńsìn, mo mọ àwọn èèyàn tó yẹ pé Ọlọ́run lè kó sínú wọn, wọ́n lè fún mi ní invitation letter. Tán ní kí wá káwọn kan invite mi. Mo kàn sọ ní o, torí ìgbà mi àwọn wà tó yẹ pé àwọn kan lè invite mi. Àwọn fún ọ ní invitation letter, wá kí wa níbí báyìí, wá kí wa níbí báyìí. Ó lè ṣe dáadáa. Ọlọ́run á ṣe bí Ọlọ́run tá à ń sọ yìí ni. Kò sí nǹkan tí ò lè ṣe. Ó lè kó wọnú èèyàn kẹ́niyẹn dẹ̀ kó ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n nǹkan tí mò ń ṣàlàyé rẹ̀ o, Ìyálóde kò lè gbàgbé mi nínú ìtàgbésí ayé rẹ̀. Bó bá ti Mẹ́kà dé, ẹ dé láyọ̀ àtàlàfíà. Tẹ́ bá ti Mẹ́kà dé, mo mọ̀ pé nǹkan tí ọmọ wá sọ́kàn yín jù ni wípé àwé yìí ire ló ṣe fún mi, kò ṣe bí fún mi. Torí ẹ̀ ló jẹ́ kí n sọ pé ire ni wọ́n máa ṣe, rere ni wọ́n máa ṣe. Ifá tá a dá fún mi, ifá rere ni wọ́n máa ṣe. Mo kí gbogbo àwọn onídòrò mi àwísẹ̀. Èékánná ọwọ́ kò ní jẹ́ kí ẹkùn ó lè họra dé egun. Mo kí wa o níbikíbi tá a bá wà. Ìpá òǹkúrú èlùbọ́ tí ń ṣe ní odó gbọ̀nrangbọ̀nran inú orí epo ajó tìkàrà. Mo kí gbogbo wa o nílẹ̀ yìí àti ní dàsúrà. Ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó, ṣé ẹ ti rí báyìí Ìyálóde? Ẹ ti rí Ìyálóde? Mo mọ̀ pé Ọlọ́run tó ṣe ti Ìyálóde tó máa ṣe tàwọn míì. Ó lè ṣe ní ìlànà ti Kìrìsìtẹ́nì, ó dẹ̀ lè ṣe ní ìlànà ti Mùsùlùmí. Mo mọ̀ pé Ọlọ́run tó ṣe ti Ìyálóde ó máa ṣe tàwọn míì. Mo kí gbogbo wa láṣẹ Èdùmàrè. Ẹ jọ̀ọ́ nǹkan tẹ́ ẹ bá mọ̀ ẹ béèrè rẹ̀ o. Torí kẹ́lòmí kan dédé máa kọ́mẹ́ǹtì nǹkan tí ò nítumọ̀, tí ó yẹ pé kò mọ̀ díẹ̀. Ọ̀rọ̀ kọ́mẹ́ǹtì tẹ́lọ̀mí bá kọ́mẹ́ǹtì ńgbà mí gan kì í lórí, kì í nídìí, kì í nítumọ̀. Torí kò yé mi. Ẹ jọ̀ọ́ kẹ́ tó máa kọ́mẹ́ǹtì anything, ẹ kọ́kọ́ ṣèwádìí dáadáa. Ẹ clarify rẹ̀ dáadáa. Kẹ́ ẹ mọ ọmọ ọkọ, kẹ́ ẹ sì mọ ọmọ àlè. Tẹ́ bá ti clarify dáadáa, á lè jẹ́ kí àwọn èèyàn lè understand. Ọwọ́ tó gbọ́ tọ̀tún, tó gbọ́ tòsì, tó gbọ́ nǹkan tí mo sọ, tó mọ anything, tó kàn dédé ń dájọ́, tó dédé ń dá mi lẹ́bi. Irọ́ o. Ẹni bá dá mi lẹ́bi o, á jẹgbá sí. Torí kẹ́ tó lè sọ pé ẹ fẹ́ dá yẹn lẹ́bi, ẹ gbọ́dọ̀ kọ́kọ́ wá ìdí òótọ́ náà. Kẹ́ fi ìdí òótọ́ kẹ́ fi mọ́lẹ̀. Pé ṣé lóòótọ́ lẹni ṣe báyìí? Ṣé irọ́ ni ń pa? Ṣé lóòótọ́ ló ṣe báyìí? Ṣé irọ́ ni ń pa? Ó yẹ kẹ́ kọ́kọ́ wádìí. Àwọn kan tiẹ̀ send message sí mi. Wọ́n ní kí ló tí mo fi ń gbowó lọ́wọ́ àwọn kan. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí mò ń gbowó lọ́wọ́ ẹ̀. Tí ẹnìkan tiẹ̀ pè mí lọ́jọ́ kan. Kọ́lá Láwọdé, mo ní yes. Ó ní mo fẹ́ kó bá wa lọ sí ọ̀dọ̀ bàbá Ẹlẹ́yẹlé. Ó dẹ̀ send 50,000 sí mi lọ́jọ́ yẹn. Bá téèyàn fún mi 50,000 naira máa lọ náà. Because epo ibi tí bàbá Ẹlẹ́yẹlé wà síbi tí mo wà roughly 3 hours drive ni. Tí n bá rí epo 3 hours lọ, tí n bá rí epo 3 hours bọ̀, tí mọ́tò mi bá bàjẹ́ lójú ọ̀nà sí mi ní tún ṣe. Àmì ìgbà mi ìtọ́jú pé máa lọ lójú ọ̀nà, máa mọ travel tí mọ́tò ní fault. So mo kàn sọ̀rọ̀ yín ní okó tó di pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì dédé ń sọ pé Kọ́lá Láwọdé ń gbowó lọ́wọ́ wa, ó ṣe kinní kan. Kí n tó lè gbowó lọ́wọ́ yín, ó máa ń ní condition. Tẹ́ bá wò dáadáa, àwọn tó ń béèrè nọ́mbà lọ́wọ́ mi mò ń fún wọn ní nọ́mbà. Àwọn tó bá sọ pé àwọn fẹ́ fún mi lówó, you are welcome. But pé màá fẹnu ara mi tọrọ owó pé èmi iye báyìí ni kẹ́ ẹ san fún mi, iye báyìí ni kìyẹn ti lọ, ó ti dóòdì lórí ètò mi. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ wá níbikíbi tá a bá wà. Ẹ jẹ́ ká gbọ́ tọ̀ọ̀tọ̀, ká gbọ́ tòsì dáadáa, ká tó mọ dájọ́. Ìyálóde, ẹ mọ̀ ṣe o níbikíbi tẹ́ bá wà. Ọba obìnrin. Ìkànnì Yorùbá Online TV ló ń kí gbogbo wa o. Ẹ má gbàgbé.
Renix Shape Limited ilé iṣẹ́ tí ń ṣe tegbòtegbò nílànà tìgbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun gbá yágíyágí mú kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣe ni nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàrà sísà. Àsìkò yìí gan ni wàá tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ. Gbogbo kòókò jẹ́ǹjẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí. Tọ́jú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀. Torí ìdí èyí lọ́dún ṣe gbé ilé iṣẹ́ Renix Shape Limited kalẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà tewétegbò ìgbàlódé. Ṣé wá rí ìgò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. Bẹ́ẹ̀ sì ẹni tí jẹ́ bá ti yọ nǹkan tó nílò lélẹ̀ láti lò. Má jẹ́ kí wọ́n ròyìn ògùn yìí fún ọ láyè rà ìwọ gbọ́dọ̀ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. Ilé iṣẹ́ Renix Shape Limited wà nípìnlẹ̀ Ògùn. Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Òde Olówó complex Òde Olówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. Ẹ mọ̀ pé 0801 0669 7156 07054 489346 07053356434. Ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Renix Shape Limited sórí nọ́mbà yìí +1 832 898 9610. Àlàáfíà ní ṣàtọ́kùn fún ìlera. Ọ̀bàrà méjì àwo ló ń ṣe àwo ìṣẹ̀ṣe làgbà àwo Ọláwọlé aláwọdé àwo ni o àwo ìṣẹ̀ṣe làgbà àwo bẹ̀báráwo kẹyọ̀ máa wo àwo ìṣẹ̀ṣe làgbà àwo.